up national progress, up twan progress. Ìwọ Goliath, ìwọ ọmọ tó fẹ́ fún lámọ̀ràn mi, tó bá lè gbọ́ mo tó fẹ́ sọ fún ẹ, èmi náà ṣe ní gbogbo mi ní sí mi lórí ọ̀rọ̀ ẹ̀, ìwọ̀n pé wọ́n ti gé ìwúsẹ́ létí òkè ń gbọ́ràn, ṣùgbọ́n a máa tẹ̀wé létí ni tó wà fi gbọ́. Ìwọ Goliath nísìnyí wọ́n sunkún káàkiri, ṣé wọ́n ti gbàgbé gbogbo àwọn tó jẹ́ bí ọ̀gá ẹ̀ ló máa ń dà láàmú gbà tó wà lọ́mọṣẹ́. Bàbá Ọlọ́run wà, ìwọ ló dá bàbá ẹ̀ láàmú títí tí òṣèkọ́ gbádùn ìjọba wọn. Yakore Ọlọ́run wà, bàbá àgbẹ̀dẹ Aláàjì Tájúdé Àbẹ̀rẹ̀ ọdún mẹ́jọ tó lò tó máa ṣe kọ́ lọ́pọlọ fún ẹ tó lo brain pẹ̀lú tó pàmpá ẹ̀ tó lo brain. O mọ̀ fẹ́ jẹ́ kọ́ rí ọdún yẹn lò, o máa dá wọn láàmú gidi gan máa ní bàbá ẹ̀ máa lo brain fún ẹni tó fi padà rí ìjọba ẹ lò tó fi pẹ́ lórí ìjọba ẹ. Náà ká ti wá sọ̀rọ̀ national president ìyẹn bàbá Bàdúrà, bàbá yẹn ó yẹ kó máa bọ bàbá yẹn bí Ọlọ́run ẹni, nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ kọ̀ọ̀kan wọ́n rò bá èèyàn gidi ni wọ́n mọ̀ pé èèyàn aburú ní ìwọ Goliath, wọ́n mọ̀ pé èèyàn aburú ní ìdí mẹ́rin sọ pé ó yẹ kó máa bọ bàbá yẹn ojú pé bàbá yẹn ló jẹ́ kó jẹ́ state chairman. 99% gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ yìí wọn ò fẹ́ kó jẹ́ state chairman. Bẹ́ẹ̀ ìwọ Goliath ti gbàgbé 99% àwọn tó wà Lagos State wọn ò fẹ́ kó jẹ́ state chairman. Bàbá yẹn ló dúró pé no, ẹni tí mo fẹ́ lélẹ̀ bàbá yẹn dẹ̀ confuse gbogbo àtàwọn state exco àtàwọn bí o tàbí bàbá yẹn confuse gbogbo bàbá yẹn bẹ́ẹ̀ ni mo ti sọ bàbá wa sọ ẹ́ dín èèyàn tán the same bàbá yẹn náà ló wá fẹ́ lọ gé jẹ. Kí ló dé fà bàbá yẹn wá fún ìsìtìjàmbá ní appointment state chairman onímàrúwá tó fún ìsìtìjàmbá state chairman twan. Bàbá yẹn ò yọ ìsìtìjàmbá kúrò lábẹ́ ọ wọ́n tún fi ìsìtìjàmbá sábẹ́ ẹ ọmọ àgbà tíkẹ̀tì lọ́wọ́ ẹ ìwọ ṣe lọ gáìsì ìjàmbá lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ o, ṣùgbọ́n kí màrúwá dádúró kí mọ́tò dádúró ni bàbá yẹn fẹ́ ṣe. Ìsìtìjàmbá máa gba tíkẹ̀tì lọ́wọ́ ẹ wọ́n dẹ̀ máa rẹ́ mìtì sí ọ́fíìsì ẹ̀ òní no èmi torí ẹ̀ ó bá bàbá yẹn jà, bàbá tó ṣe é lóore ó bá wọn jà, ó ti di ìyàwó èso bá jàmbá ìyẹn mẹ́ta. So gbàdó wà lọ́mọṣẹ́ àwọn tó jẹ́ bí ọ̀gá ẹ̀ òun ló máa ń bá jà àti ẹni ó wá bá ìsìtìjàmbá jà títí Ọlọ́run wá gbógo fún ìsìtìjàmbá òun náà. Ìsìtìjàmbá tó ń bá jà ẹ̀ ó wá lé ẹ wọ park and garage, ó wá di ẹ tó wọ school uniform lọ́dún tó fẹ́ padà sí secondary school wọ́n wọ uniform káàkiri. Ìsìtìjàmbá nìkan ló ṣì bá jà yẹn o tó lé ẹ sínú park and garage tó sọ ẹni tó wọ uniform ó wá kígbe ìṣàdúrà ajé ayé ẹ̀ ti bàjẹ́. Náà àti wọn bá ìsìtìjàmbá jà ó tún wá kọ ségun sí i àti ajagun bá dédé ó tún fẹ́ bá ségun jà ó fẹ́ ní ségun lára. Ṣé ségun wọn ní ó ní ìwọ̀n lára àgbà tí ó wà ní state chairman tó ní pàtó jẹ́ state chairman, ṣé ségun ní lára ni wọ́n ní lára náà. Ṣùgbọ́n ní pé Ọlọ́run ọba adákẹ́dájọ́ Ọlọ́run ọba gbogbo Ọlọ́run ṣe lé ẹ̀ àti òkè àti ìsàlẹ̀ ò sí níbi kankan mọ́ ní yìí state gbogbo ẹ̀kọ́ ẹ̀rọ ìtìta mẹ́tò jẹ́ láńlọ́ọ̀dì lówó tó gbé lọ́kọ̀ tó sọ wọn lé wọ́n ṣe dá gbogbo ẹ̀rọ ìtìta. Wọ́n tó ṣe ẹsẹ̀ Lagos State náà òun náà ló ṣe ẹsẹ̀ ní Abuja kóòtù Tinubu vacate bẹ̀yẹn ibi olú wa fẹ́ lọ ò níbi tó ń lọ náà ò níbi tó ń lọ. So èmi kọ́ máa gbé lámọ̀ràn Goliath tó bá lè gbọ́ lọ sí mi kò sí ọ̀kan fún ọmọ gbàgbé mo bá ṣe ń jù tó bá kù sí lọ́wọ́ ọmọ manager kó máa fi be happy. Gbèrè ìwọ tó wà ní France legacy ìwọ gangan tó bá ní mẹ́rin dárúkọ ẹ mo ṣàbòtí ni ìwọ legacy ìwọ gangan mo bá wí ṣùgbọ́n pé ó gọ̀. Ṣé ìwọ òkè rántí flashback ọ̀rọ̀ tí ìsìtìjàmbá sọ ní ọjọ́ kìnnà náà. Ìsìtìjàmbá ní tíyàn 100 bá wà tó wá dìbò fún Oluomo tíyàn 99 bá dìbò fún Oluomo kó wá kó vóòtù ẹyọ kan báyìí ó wá pa àwọn nìkan àwọn onídìí fún Oluomo. Ṣé o gbọ́n bàtà tó sọ ni àbí o wo fídíò yẹn ni Ìsìtìjàmbá fi sọ àwọn onídìí fún Oluomo ó wá sọ pé Ìsìtìjàmbá congratulate Oluomo. Jọ̀ọ́ bínú kí ni Ìsìtìjàmbá fi congratulate Oluomo ìwọ ní gẹ̀ẹ́sì wọn mo bá mi kí ni kan tó fi congratulate Oluomo
ta ló fún Oluomo jẹ president tó ní kàn congratulate ẹ fún this is ọmọ protocol náà ó dẹ̀ mọ constitution ẹgbẹ́ ṣé 5 okay yá kájẹ wá sọ̀rọ̀ 5 working days tí nǹkan bá ti máa ṣẹlẹ̀ 5 working days kọ́ni ẹ̀kọ́ kà ní ṣé sáàdé tó gẹ́ lọ sóṣogbo ní ẹ̀kọ́ kà mọ́ kínní ni àbí lẹ́yìn tí court ti sọ pé tó gẹ́ kó lọ ọ́fíìsì yẹn ní kí sì yàrá congratulate ọ̀gẹ́ ni báwo lẹ ṣe máa ń ṣàbòsẹ́ kí n bá gòlẹ́ àti sòtọ́ ọ̀rọ̀ ni òun bá gòlẹ́ àti sòtọ́ ẹ̀kọ́ máa ń tọ́ dìmánà ẹ̀kọ́ ń ti àbọ̀ bá lọ́wọ́ tiẹ̀ ṣùgbọ́n Goliath ìwọ́n tiẹ̀ tó bá lè gbọ́rọ̀ mi o má da ẹ̀ láàmú mọ́ lọ jókòó sójú kan bóyá kó wá rẹ̀dùn ẹ̀kan tó sì akọ́ ọ̀nà ẹ̀ kó máa mú díẹ̀ máa fi sáà tó bá ti mú láàárọ̀ ajẹ́ kí bí pẹ́ díẹ̀ bí bá ti pẹ́ wà lè ráyè jẹun dáadáa ó níbi tó ń lọ mọ́ àbúrò ọ̀nà wá sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ àjò òdìdí.